A tún kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ akéde Yorùbá TV nílé lóko lájò. Orúkọ tèmi làyànfẹ́ Elédùmarè. Ìròyìn ní ṣókí la mú wá fún wa fún ti ọ̀sán tòní. Ẹ gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Kàǹga Abàmì kan ló ti ṣekú pa ènìyàn mẹ́ta kan nínú èyí tí bàbá àtọmọ tí wọ́n wà níbẹ̀ ní ìpínlẹ̀ Benue. Ní ìpínlẹ̀ Benue ó ní ìṣẹ̀lẹ̀ láabi tá a fẹ́ ka ìròyìn rẹ̀ yìí ti ṣẹlẹ̀ ní ọjọ́ Ẹtì ọjọ́ kejì oṣù tá a wà yìí ọdún tí a wà yìí. Bákan náà ó ní ìròyìn náà ṣẹlẹ̀ pẹ̀lú arákùnrin kan tó dolóògbé tí orúkọ rẹ̀ ń jẹ́ Matthew Ìjì tí ọ̀pọ̀ èèyàn ń pè ní Ikempem ní ìpínlẹ̀ Benue. Ó ní wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀. Arákùnrin Matthew yìí ó ní wọ́n sọ wípé ó ń ṣe iṣẹ́ afọmọ́tò ìyún car wash ní agbègbè náà. Wọ́n ní ó rán ọmọ rẹ̀ pé kó lọ́ọ́ bọ́ ń pọn omi wá níbi kànga tó wà nítòsí ṣọ́ọ̀bù rẹ̀ kan. Ìgbà tí ọmọ náà débẹ̀ bí ọmọ òun ṣe ń pọn omi bẹ́ẹ̀ ni ìfàmì náà já sínú kànga Abàmì yìí. Wọ́n ní ọmọ yìí bá bọ́ sínú rẹ̀ láti yọ ìfàmì náà ooru inú kànga. Ó ní wọ́n sọ wípé ó ṣekú pa ọmọ olóògbé Matthew Ìjì yìí. Ó nígbà tí Matthew yìí dúró títí tí kò rí ààbọ̀ ọmọ rẹ̀, ó ní ó bá fi wọ́n pé kí òun lọ ṣe àbẹ̀wò sídìí kànga tọ́mọ náà ti lọ pọn omi. Ó ní kàyéfì ló jẹ́ nígbà tó di pé ọmọ òun ti kú sínú kànga. Bó ṣe bọ́ síbẹ̀ láti yọ ọmọ náà jáde nínú kànga, ó ní òun náà ní agbára láti jáde mọ́ tí òun náà sì kú síbẹ̀ látàrí ooru tán sọ wípé ó mọ̀ òun náà. Awuyewuye àti ariwo òun ló gba gbogbo agbègbè náà kan tí wọ́n ní Haúsá kan fi jáde láti wá dóòlà ẹ̀mí arákùnrin ọ̀hún tí wọ́n pè ní Matthew yìí. Wọ́n ní bí Haúsá ọkùnrin náà bí òun náà ṣe bọ́ sínú kànga yìí, ó ní òun náà ó di ẹni àkọlẹ̀bò látàrí pé òun náà láǹfààní láti jáde síta mọ́ níbi tí nínú kànga náà títí tí ẹ̀mí fi bọ́ ní ara rẹ̀. Èèmọ̀ lélẹ́yìí jẹ́ wàhálà ojú lásán kọ́ ó lọ́wọ́ ayé nú. Òun ni gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ náà ni wọ́n ń sọ káàkiri nígbà tí wọ́n sọ wípé irú kànga Abàmì wo lèyí tó gbẹ̀mí ènìyàn mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo lọ́jọ́ kan ṣoṣo. Ìgbà tí ọwọ́ àwọn olùgbé agbègbè tí agbára wọn kò ká mọ́, ó ní wọ́n sọ wípé wọ́n ránṣẹ́ pé àwọn àjọ panápaná tí wọ́n sì wá dóòlà tí wọ́n sì wá yọ òkú àwọn mẹ́ta tí wọ́n ti kú sínú kànga náà ní ìpínlẹ̀ Benue ní agbègbè Ojú níjọba ìbílẹ̀ Ojú nípínlẹ̀ Benue níbi tí ìṣẹ̀lẹ̀ láabi náà tí ó ti ṣẹlẹ̀. Ó tún ti ṣẹlẹ̀ o pẹ̀lú bí àwọn olùgbé ìlú tí ara ń kan bí wọ́n tún ṣe dá tirẹ́là tí ń kó oúnjẹ lọ́nà tí ń kó jẹ lọ tí wọ́n dá lọ́nà tí wọ́n sì kó ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ. Bẹ́ẹ̀ bá gbàgbé ní ọjọ́ Ìṣẹ́gun tá a lò tán yìí, òun ni ìròyìn fi léde wípé àwọn tí ara ń kan tí ebi ń pa nílùú ni wọ́n ya bo ilé ìkóúnjẹ pamọ́ sí ìjọba tó wà ní ìlú Àbújá tí ń ṣe olúùlú ilẹ̀ yìí. Ṣùgbọ́n báyìí ní òwúrọ̀ òní tí ń ṣe ọjọ́ kẹrin oṣù kejì ọdún tá a wà yìí, ó ní àwọn tí ebi ń pa náà ni wọ́n tún ti ya tán dá tirẹ́là dúró ní agbègbè Déìdéì ní ìlú Àbújá. Bákan náà ìlú Àbújá tí ń ṣe olúùlú ilẹ̀ yìí tí wọ́n sì gbé ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ bíi ìrẹsì, ẹ̀wà nígbà tí wọ́n dá tirẹ́là ọ̀hún dúró. Wọ́n ní tí ẹni tó wa ọkọ̀ tirẹ́là náà ni ó bá júbà ehoro láti sá àsálà fún ẹ̀mí rẹ̀, èyí tó mú kí àwọn ènìyàn náà kí wọ́n láǹfààní láti yabo ibi tí oúnjẹ ọ̀hún wà tó ń kálukú sí ń ru ìrẹsì lápòlápò tó ń ṣe mọ́rí tí wọ́n ń gbé lọ sí ilé wọn. Lásìkò tí a fi ń kó ìròyìn yìí jọ lọ́wọ́, a kò tí ì rí àrídìmú àbí àrígbámú ibi tí tirẹ́là náà ti ń kó oúnjẹ náà lọ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ṣùgbọ́n nílùú Àbújá òní wọ́n ti dá tirẹ́là náà dúró tí wọ́n sì kó ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ sálọ. Nípínlẹ̀ Èkó ọkọ̀ tirẹ́là kan ó tẹ èèyàn kan pa tí ó sì jẹ́ Ọlọ́run nípè látàrí ìṣẹ̀lẹ̀ náà ní agbègbè Ìkẹjà nípínlẹ̀ Èkó. Ó ní ìṣẹ̀lẹ̀ láabi yìí ni ó ti ṣẹlẹ̀
ní ọjọ́ kejì oṣù kẹta ọdún tá a wà yìí èyí tí ń ṣe ọjọ́ sátidé nígbà tí wọ́n ní ọkùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Gbọ́láhàn Àìná tí ó di olóògbé pẹ̀lú bí ọkọ̀ tirẹ́là bí ó ṣe tẹ̀ látẹ̀mọ́lẹ̀ tí ó sì dibẹ̀ dẹni àkọlẹ̀bò. Ẹni tí wọ́n ní ó wa ọkọ̀ tirẹ́là ọ̀hún ni wọ́n pe orúkọ rẹ̀ ní Godwin tí wọ́n ní ó ń rìfáàsì lọ sí ẹ̀yìn tí kò sì mọ̀ wípé èèyàn kan bẹ ní apá ọ̀tún rẹ̀ níbi tó ń pẹ́ ọwọ́ sí. Wọ́n ní kó tó ṣẹ́jú pé ó ti mú ẹni ọkùnrin Gbọ́láhàn Àìná yìí ó ti mú un gùn tí ó sì tẹ orí rẹ̀ kọjá léyìí tí ẹ̀mí bọ́ lára arákùnrin yìí ṣáájú kí wọ́n tó gbé dé ilé ìwòsàn. Wàyí o, iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé kí wọ́n tó gbé arákùnrin ọ̀hún dé ilé ìwòsàn ó ní eléru rẹ̀ tí ó ti sùn gì tí aṣọ kò bọ́mọyẹ mọ́ tọmọyẹ rẹ̀ sì ti rìn wọ ọjà. Wàyí ọ̀nà àwọn ti gbé òkú arákùnrin ọ̀hún lọ sí ìtẹ́ níbi tí wọ́n gbé òkú pamọ́ sí fún àkókò tí wọ́n yóò fi ṣe ìwádìí wọn. Wọn kò fi ìdí ìròyìn náà múlẹ̀ bóyá ọwọ́ tẹ arákùnrin tó ń jẹ́ Godwin tó wa tirẹ́là ọ̀hún àbí ọwọ́ kò tẹ̀ fún àwọn oníròyìn. Ìròyìn wo jù báyìí lọ fún ti ọ̀sán tòní. Ẹ tún pàdé wa láṣàlẹ̀ òní nígbà tá a tún máa mú ìròyìn míì wá fún wa lájà àbálẹ̀ pẹ̀lú bó bá tún ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ subscribe sórí ìkànnì bí a ṣe máa ń tẹnu mọ́ kí ẹ lè fi ti yín gbé tiwa lárugẹ káwa náà lè máa fún yín ní àwọn àjà àbálẹ̀ ìròyìn lórí bó bá ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè yìí pàápàá jùlọ nípa ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire tí ń ṣe ilẹ̀ ọmọ Odùduwà ilẹ̀ Yorùbá. ń máa ṣẹnu mi ní dédé síbí fún ti àkókò yìí kó tó di àkókò tá a tún máa padà wá mú ìròyìn míì wá fún wa. Orúkọ tèmi ò ní yí padà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. Ẹ kúṣẹ́ látàárọ̀.